ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́, Málémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún mi, kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tí èmi àti ẹ̀yin tá ń palantia tá ń polongo pé kí Olódùmarè kó ṣe kí ni, kó ṣàánú wa, kó gbà fún wa. Mo sì nígbàgbọ́ wípé ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a ní símọ́ya rẹ̀ láéláé. Mo kẹ́yìn àáfàá ẹ̀yin àlè ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àáfàá ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ pátápátá. Muqaddam Sheikh àáfàá akọ́mọníkéw, àáfàá akọ́mọlẹ́sìn, mú kí yín o àti gbogbo mùsùlùmí pátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Kíkí tí mo kí yín, mo nígbàgbọ́ pé ó ní kíkí tó lóòrìn jù téèyàn fi kíni nílànà ti mùsùlùmí. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, rẹ́fẹ̀rẹ̀ndì, bíṣọ̀pù, àlùfáà nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù, sẹ̀lẹ́, kátólíìkì, mẹ́tọ́díìsì, anglican, gbogbo yín pátápátá mo kí yín o wípé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín àti gbogbo ìdílé yín. Mo wá tara ṣàṣà, mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn tá a bá láyé, mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ pọnmọ tọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ dúró tọmọ yìí fi rẹ̀ dànù, tọmọ fi ráyé wá tí fi ráyé ṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwọn ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani a ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá of àfìdí ọ̀tẹ̀ jalẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second. Mo kí yín o wípé ẹ̀sìn ọba ajẹ̀kúpẹ́. Mo wá fi yín, mo fi kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn. Bàbá mo fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá. Mo tún wá fàsìkò yìí kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn wípé a kú ọdún eégún lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn ọmọ eégún báyìí àní ṣìṣe, àní dààmú, èṣù ọ̀dàrà yóò dúró tì wá, èṣù olóríta kò ní ṣe wá, kò ní ṣèràn wá. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Ẹ mọ́ gbàgbé èṣù pé méjì, ọ̀tọ̀ lèṣù èyí tó jẹ́ baba ńlá wa, ọ̀tọ̀ lèṣù èyí tí ń ṣe èèyàn táwọn èèyàn bìlíìfù pò ń lèṣù. Ẹ mọ́ dá méjèèjì pọ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo wá tara ṣàṣà, mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, mo kí yín. Látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé lórí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Ayédatiwa ní ìpínlẹ̀ Ondo. Mo kí yín. Mo kọ́ ọmọ bíbí Yorùbá ní Kwara, mo kí ọmọ bíbí Yorùbá ní Kogi. A lè pa àwọn gómìnà yín Yorùbá, ìdínú tá a fi dárúkọ wọn. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá tó jẹ́ wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àti òun ni lídà gbogbo Yorùbá lọ́wọ́ yìí tí ò sí rẹ́jà bákan ń bẹ̀. Professor Banji Akíntóyè. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò,
bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Àdìsá ọmọ Ìgbòho mọ̀rẹ́, ọmọ Alágbàdo Òde. Bàbá ẹ kú kó lè dáa, lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní jẹ̀bi lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá. Ìṣẹ́jú ìṣẹ́jú lẹ̀ ń ṣe dáadáa sí i, ìṣẹ́jú là ń gbọ́ dáadáa ń pa yín. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́, ẹ ní kàn dààmú. Mo wá kí ìyá mi Adérọ́pò, mo kí wọn alájà, the latest alájà in town ọ̀nà olóyè Sunday Ìgbòho, sọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́. Tá a bá ń sọ fún yín, ẹ̀yin tí làákà eyín ti dọ̀bálẹ̀, tí wọ́n mú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi da ọpọlọ yín rú. Ẹ̀sìn àjòjì, bẹ́ẹ̀ bá mọ̀ bí ọ̀bá yé yín pé Christianity ẹ̀sìn àjòjì ni, Islam náà ẹ̀sìn àjòjì ni, àmọ́ méjèèjì lẹ wá gba wèrè rẹ̀. Ẹ fi ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ wá pè lẹ́sìn kẹta, níbi ẹ ti ya wèrè, níbi ọpọlọ yín ti kú. Ìdá ó jẹ́ Christian àbọ̀ jẹ́ mùsùlùmí, tó bá jẹ́ ọmọ bíbí Yorùbá, ọgbọ́lọ̀ ní ìṣẹ̀ṣe kan tẹ̀ ń ṣe lágboolé yín. Ẹgbọ́lọ̀ ní òòṣà tẹ̀ ń bọ, ẹgbọ́lọ̀ ní tẹ̀ ń tapó lé nílé yín kó tó di pé ẹ̀sìn àjòjì ọgbà ṣẹ̀ṣe lọ́wọ́ yín. Olóyè Sunday Igboho ṣá Christian nínà, àmọ́ kò gbàgbé ilé. Bàbá yìí tó wá, ẹ bá gbọ́ pín ire láàre, ìka ọ̀gbọ́dọ̀ jòkàn bí oríkì ọlọ́fà mọ́jọ. Wọ́n fẹ́ Christian, wọ́n sì fẹ́ mùsùlùmí. Mrs. Tóyọ̀sí evangelist làwọn. Ìyá mi Adérọ́pò, ìyá alásàlátù, kódà ẹni latest alájà in town. Olóyè Sunday Igboho ò sì fìgbà kan yé sọ fún pé èmi a máa lo ẹbu, èmi ń jó oògùn, àwọn ń dífá. Ẹ wá wò, sàn ìyàwó wọn wá torí ẹ̀ kàn pé ọkọ wọn lẹ́lẹ́bọ. Àmẹ́yìn wèrè, ẹ̀yin amukumẹ́kọ ẹ̀dá, ẹ̀yin aláìníròrí, ẹ mú ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn tá a bá láyé ẹ wá sọnù. Bí nǹkan kan ọ̀bá sì yé yẹ wórú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìṣẹ̀yìn, ṣé Ìṣẹ̀yìn ni àbí Ṣakí, tí pásítọ̀ fún àáfàá ní orí, kí ló sọnù láàrin wọn? Kò sí ní tó sọnù tó kọjá àfẹ́. Ìfẹ́ ni ò sí, torí tí ìfẹ́ bá wà ní ọ̀tún ọba òsì sọ̀rọ̀ nítùbínùbí, òsì náà ọba ọ̀tún sọ̀rọ̀ nítùbínùbí, ẹ sì jọ lòfẹ́ láàrin ara yín. À ń pẹran léyà, kírísítẹ́nì ń jẹ, kírísítẹ́nì ń ṣe kérésì, a gbọ́dọ̀ lè jẹran wọn. Bí ẹ bá ń sọdún Ògún, yàtọ̀ sí páwa táyé jajá, bí ẹ bá pe wúrẹ́, wọn a máa fi wúrẹ́ bọ̀gún, wọn a máa fi bọrí. Ẹni ẹ bá bọrí fún gbogbo èmi làwọn ògógóró yẹn, ìyẹn a máa mú ọtí àdúrà ní. Kí ló dé? Ìyá tó bí ṣòkòtò náà ló bí bùbá, èé ṣe tẹ́ ẹ wá ń yá. Ibi mọ̀ ń lọ kọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lòun làgbà ẹni, ọ̀rọ̀ ọjọ́ mi ni dínú tí mo fi kó bẹ́rẹ́ fáwọn àwọn ìlú tí wọ́n gbàgbé ìṣẹ̀ṣe. Mo lè bá yín sọ̀rọ̀ yìí lọ, ọdún eégún ń lọ lọ́wọ́lọ́wọ́ ńlẹ̀ Ìbàdàn. Eégún ilé bàbá tó bí èmi lọ́mọ, alápánsánpá ni. Ẹ bá gbà lápánsánpá òde léwo l'Ìbàdàn, Ìbàdàn ò fararọ. Bàbá sọ̀tàn bọ́rọ̀ alápánsánpá ṣe jẹ́, ẹ wò ó, ibi à ń lọ kọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, mo mọ̀ wípé ọ̀pọ̀ náà ní wò wípé kí ló fẹ́ ọ̀rọ̀ ẹjọ́ tó wà láàrin Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú akọni Oòduà ilẹ̀ Yorùbá Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Ẹjọ́ tí ń bẹ nílé ẹjọ́ ń bolẹ́ bàdé. Lánàá tí í ṣe ọjọ́ Wednesday, alárèémọ̀jàgbá, nǹkan mà gbé nǹkan hanù. Torí pé kíni? Ààrẹ Gani Adams wọ́n pèpè, wọ́n bẹ̀bẹ̀ níwájú adájọ́ látẹnu agbẹjọ́rò wọn. Ìgbé kí adájọ́ o kó wo ọ̀rọ̀ Olóyè Sunday Igboho ṣàìsùn tí wọ́n gbé wá, ẹ̀sùn ìbanilórúkọjẹ́, ìdúnkokò, ìkúrọ́mọ́ni takoni, pé kí adájọ́ dànù tíketíke. Ẹ̀yin ọmọ Yorùbá,
èsúrú pàdídà ó lájá o. adájọ́ ní pé ìwọ o ààrẹ Gani Adams o ọmọlẹ́jọ́ jẹ́ ẹjọ́ tí wọ Gani Adams ní ká dànù tíkétíké yìí tó ní òsọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ wà ń bẹ. adájọ́ ní pé ọ̀rọ̀ ń bẹ ẹ gbọ́ adájọ́ ní Gani ó ní adájọ́ ní Àdàmú ó tún ní adájọ́ ní ọlẹ́jọ́ jẹ́ o ó ní ẹjọ́ jẹ́ kódà ó gbé ọ̀pá rẹ̀ tó máa ń gbé igi àtàgbádá pẹ̀lú lẹ̀kẹ̀ èèdúró sínú akoto tá a ti máa ń fi ọ̀rọ̀ wáni lẹ́nu wò lé ẹjọ́ ó dùn ó bí àfọ̀rọ̀wọ́ lẹ́nu wò. wíkí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ nípa olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àwọn ẹ̀rí máa jẹ́ mi nsò tó lè fi gbé lẹ́sẹ̀ òǹdà bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé àwọn ẹ̀sùn wo lẹ̀sùn yẹn àwọn ẹ̀sùn yìí la lè pè ní defamation of character assassination of character lédè Yorùbá ìparọ́mọ́ni ìbànilórúkọjẹ́. Ààrẹ Gani Adams nínú fọ́nrán tó jáde láwọn bí oṣù mélòó kan sẹ́yìn kó tó di polóyè Sunday Igboho wò pé eléyìí ọmọ kó bá yàn eléyìí ọmọ sọmídọ̀tá ọmọ Yorùbá kan ọmọ Yorùbá kan tó wá dìde wípé Adisa ọmọ Adéyẹmọ bí wọ́n bá kọ̀ tó ló fẹ́ fi egbò ségbò lé èèyàn máa clear ara rẹ̀ nítorí ọjọ́ iwájú torí pé àwọn ọmọ alálùbáríkà lólóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ń bí ìjọ yìí ọmọ aláǹgbé distinction jáde ní universities yìí tó máa yẹ pé lọ́jọ́ iwájú tá a bá nawọ́ sí nǹkan ńlẹ̀ Yorùbá tí wọ́n wà máa sọ fún àmọ́ pé ṣe máa ti ẹ̀ sọ́njọ́ kan pé bàbá ayé lọ́wọ́ nínú ikú gómìnà jẹrìnlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ late Chief Bọ́lá Ìgè léyìí tó sì jẹ́ wípé ẹ mọ̀ páwa Yorùbá góò la máa ń gbọ́ àìgbọ́kọ̀ èèyàn mélòó lólóyè Sunday Igboho sáwà á pè kalẹ̀ láti máa sọ fún pé irọ́ o kò rí bẹ́ẹ̀ o báyìí kàsá báyìí kàwòdì kí a má bàa wá fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ àwọn ọmọ ọlọ́mọlá torí pé oore l'Adisa ọmọ Adéyẹmọ ṣèràn Yorùbá ìdínú o tá a fi sọ pé olóyè Sunday Igboho ṣá relé ẹjọ́ kó o sì lọ rèé yànnàná ọ̀rọ̀ yìí kó o wẹra rẹ mọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ pé ó lọ́wọ́ o kódà kò sí ń tọ́kàn ọ́ kò gún ọ lápá kò gún ọ lẹ́sẹ̀ bí wọ́n ṣe pa Bọ́lá Ìgè àti ẹ̀sùn wípé olóyè Sunday Igboho ṣá gba owó lọ́wọ́ Mr. Tayo Ayinde tó jẹ́ olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn Babájídé Sanwó-Olú ẹ̀sùn èyí tí Gani Adams tí wọ́n fi kan olóyè Sunday Igboho pé wọ́n gba 50 million láti so pàǹpá pẹ̀lú àwọn kan láti ṣekú pa wọn. àwọn àgbà sì bọ̀ wọ́n ní bọ́mọdé ọ̀bá bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì rèé bàbá àtàn ni. ìtàn àbárọ́bá tó lè wá bà wá lórúkọ jẹ́ kọ́lọ́mọ́jì ọ̀yà ń sàkánì wa àwọn ọ̀rọ̀ yìí. Ààrẹ Gani Adams tó wá sọ láwọn pọ́ìntì kan pé Ìgbòho tẹ̀ ń wò ń o kì í ṣẹni tí èèyàn dára lé ẹ̀yin Yorùbá ẹ má mọ̀ gbẹ́kẹ̀lé ṣe mọ̀ pé ìbanilórúkọjẹ́ tó tò sí ìdínú o tó lóye Sunday Igboho ṣáfi mórí relé ẹjọ́ torí òní kọ́ torí ọ̀la ní
wọ́n bọ̀ ọ́ ló kọjá, wọ́n kúrọ́ mọ́ ọ, ọwọ́ adákẹ́ òun wòran, ò ṣe kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Torí pé etí tó bá gbá lọ kò ní gbá bọ̀ láéláé. Yorùbá sì ní ẹ bá ti gbọ́ àwọn ìjó lọ ní àwọn ní Ìgbòho lọ́wọ́ ní òkúta pabọ́ láìdè wọn lọ́wọ́ mẹ́ wọn ló gbowó ọ̀fẹ́ pa Gani kọ̀gbẹ́nà. Adájọ́ wa ní wípé objection o, objection my Gani ó jẹ́jọ́ o, kódà ó káwọ́ pọ̀nyìn òjò. Adẹ̀sọ pàápàá jùlọ èmi, mo kékéké, mo yányányá, mo polongo, mo palantia, ẹlọ́mọdé ni wá ẹnu wá rùn. Mo ní ààrẹ Gani Adams tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tí bá ń pè yín ní bàbá mi bàbá mi bàbá mi, kìí ṣe pé torí nǹkan kan irọ́ ni yín, àpọ́nlé ní ń fún yín torí ipò tẹ́ ẹ dì mú nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni. Àwọn àgbà sì bọ̀ wọ́n ní bàgbàlagbà bá ṣe ọmọdé, ọmọdé ni ó bẹ àgbà, bọ́mọdé náà bá tún ṣe àgbàlagbà, ọmọdé náà ni ó bẹ àgbà, torí yóò burú kí bàbá tó ló dọwọ́ ọmọ òun lọ́rùn. Àmọ́ reverse is the case in some instance. Ìyẹn a máa fọgbọ́n ṣe. Mo kéńgbà náà mo ní ààrẹ Gani Adams tó bá jẹ́ wípé lóòótọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní yẹn tẹ́ jẹ́ generalismo of Yorùbá land. Èbó rẹ̀ nu the generalismo of Yorùbá land. Tẹ́ ẹ sì nígbàgbọ́ wípé ipò yìí ẹ fẹ́ kí Yorùbá ó máa kó àwòkọ́ṣe rere látara ẹ̀. Mo ní ẹ pa kítí mọ́lẹ̀, ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ text message olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ bá wà lè text message, mo ní ẹ mú báírò àti gègé ohun tákàdá pẹ̀lú ìwé, ẹ kọ sí olólùfẹ́ mi ọ̀wọ́n Adisa ọmọ Adéyẹmọ, gẹ́gẹ́ bá a ṣe máa ń kọ lẹ́tà ńgbà tá a wà ńgbà náà tí ò tí ì sí fóònù. Tìfẹ́ tìdùnnú ni mi kọ ìwé yìí sí ọ. Ó sì dá mi lójú pé ayọ̀ àtàláfíà lọ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà. Bẹ́ẹ̀ bá gbàgbé mọ̀ ń rán yín létí ni tí mo sọ. Ọ̀rọ̀ tí mo sọ tí mo fi jẹ̀wọ̀ láàrin èmi àti Mr. Banjo tẹ́ ẹ ní mo pè tí mo pè tó ká ohùn mi sílẹ̀ tóun yẹn padà wàá fi tó de tọrọ fọ́kálé. Adisa ọmọ Adéyẹmọ má mà bínú, má fi ṣèbínú. Jèbùrẹ́ awo olùgbẹ̀bẹ̀, mo fọlọ́run bẹ̀ ọ́, mo fọlódùmarè mo fi bẹ̀ ọ́, mo fi ijọ́ tí màá wọlé Ọlọ́run ọba sùn búra, mo fi gbogbo òòṣà tó tẹ ilẹ̀ Yorùbá dó mo fi búra. Olóyè Sunday Igboho gbàgbé ọ̀rọ̀ yẹn, mo màdìsá débẹ̀, yóò gbàgbé ọ̀rọ̀ yẹn pátápátá, kódà yóò tó kí fóònù mọ́lẹ̀ tí ó pe ààrẹ Gani Adams fún rẹ̀. Ẹgbẹ́ mi, bàbá mi bí ṣe máa ń pè bàbá mi, mi ń bínú, wọ́n á sì ṣe kíni, wọ́n á gbàgbé ọ̀rọ̀ yìí, kò ní délé ẹjọ́. Àmọ́ agídí inú àtàwọn èèyàn bí èsì kíní kan wèrè kíní kan Ààrẹ Ọ̀nà Kakanfò tó ní kálukú wá ń bọ́ sórí agbami ńgbà náà lọ́hùn tí a ń pe olóyè Sunday Igboho ṣà lóríṣiríṣi ó kọ. Àwa sì bọ́ta a ní wípé kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn káwọ ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Ọ̀rọ̀ yìí làwa fi ń jẹun, igi ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn kùlé wa lọ́jà bá.
àdẹ̀ní sọ̀rọ̀ èèyàn without bringing out facts and figure. ẹ wá wo bí ọjà sí. mo sì sọ nígbà náà mo ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni Olódùmarè bá ń fẹ́ kì í lárùn kankan lá. Olóyè Sunday Ìgbòho ẹni Ọlọ́run fẹ́ ni. kódà kólóyè Sunday Ìgbòho máa fi ná tẹ̀yàn báyìí níwájú Ọlọ́run, mo fi ọba tó ní mí búra dáadáa ní tọ́lọ́ ń fi ọ́ ṣẹlẹ̀ sóńtọ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn. kò sí bẹ́ẹ̀ ṣe lè ba Olóyè Sunday Ìgbòho ṣàjẹ́ tó àwọn èèyàn ò ní gbà gbọ́. mo sọ mo ní ẹ má jẹ́ kí àwọn ìsọmọgbè, ẹ má jẹ́ kí àwọn àríjẹni di mọ̀dàrú, ẹ má jẹ́ wọn kọ̀yìn ìran Yorùbá sí yín Ààrẹ Ọ̀nà Kakanfò. àmọ́ ọ̀pọ̀ èèyàn kọtí ikún sọ̀rọ̀ tó Lódùmarè ń gbẹnu Olúwa rẹ̀ sọ. ń ló délẹ̀ yìí tó bá wá yá àwọn gómìnà abẹ́ wa rí ní ọmọ Yorùbá ló gbọ́ ọmọ Yorùbá relé ẹjọ́. kò ní sáláì má wáyé bẹ́ẹ̀. níwọ̀n bá àgbà tọmọ Yorùbá kan ọba ti tẹ̀tì láti yé bani lórúkọ jẹ́, tí ọba ti tẹ̀tì láti wáyé wá ìṣubú ẹni, béèyàn bá gbérú ọmọ Yorùbá bẹ́ẹ̀ lọ lé ẹjọ́ láti ṣe kéde láti wá ààrẹ fúnra rẹ̀, wàláhì Ọlọ́run ò bínú sí i. ìdí nìyẹn tí mo fi ń ké ńgbà náà. mo sì sọ fún yín Ààrẹ Gani, mo ní kò sí ẹni tó lo ipò Ààrẹ Ọ̀nà Kakanfò tí í ṣàṣeyọrí. mo ní ẹ jẹ́ kí ti yín ó yàtọ̀, even though it is a ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò, torí kò sógun kankan tẹ́ ẹ lọ. kò sógun. ìgbà tójú ń pọ́gùn ìran Yorùbá, ìgbà náà l'Àdìsá ọba Adéyẹmọ ló ti jèrè ọkàn ìran Yorùbá látàrí pé kíni ọbọ ọ̀tà gẹ́gẹ́ bí akọni ọmọ Yorùbá, ó gbèjà ìran Yorùbá. Ààrẹ Gani, OPC tẹ́ ń so lórí fúnga òtò gbèlè ń tàṣe pé wàá kó wọn lọ rèé gbèjà ìran Yorùbá. ẹ bá ń wá fídíò láti gbé ti Ààrẹ Ọ̀nà Kakanfò, ibi mélòó lẹ ti lọ rèé gbèjà ìran Yorùbá? òsàlẹ̀ ń bọ́ kì í so òsàlárí Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ bọ́ ni, àbí kó wá ojútùú síbi tí ìyà ti gbé ń jẹ ìran Yorùbá. ẹ̀yin náà wo kó bí a wà báyìí. Fúlàní Haúsá kọ̀ wọn ò gbóúnjẹ wálẹ̀ Yorùbá mọ́, oúnjẹ wa ń wọ́n gógó, àwa ń ra tòmátò 4 ní 500 naira, à ń ra rodo 10 ẹyọ 10 ní 500 naira. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ṣe ìpàdé alágbára, kárí pé ẹ ṣèpàdé alágbára pẹ̀lú gbogbo gómìnà wípé kẹ́ ẹ pa láṣẹ fún wọn pé ẹ̀yin gómìnà tó bá ṣe pé lóòótọ́ lẹ fẹ́ràn àwọn ọmọ Yorùbá, ọ̀yá ẹ jẹ́ gbogbo wa padà sóko. ẹ ṣe bẹ́ẹ̀, ọ̀pálẹ̀ ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kì í. ẹni ó ti gòkè ńlẹ fẹ́ fà bọ́, ìyẹn Àdìsá ọmọ Adéyẹmọ. Ààrẹ Gani, it will interest you to know wípé t'Àdìsá ọmọ Adéyẹmọ tó bá padà dé sórílẹ̀-èdè Nàìjíríà fúlì láàárọ̀ ọ̀la, tó bá nawọ́ kan ókè báyìí, ibi ó nawọ́ sí ni gbogbo ìran Yorùbá pátápátá ó lọ. torí nǹkan míì kọ́, torí n tó ti ṣe ni. Ìgbòho ti fi hàn gbogbo ọmọ Yorùbá wípé akíkanjú ni mí, akọni ni mí, mo tó ìjà ìran Yorùbá gbè. kí ló sọ Olóyè Sunday Ìgbòho ṣàdẹni tó wà ní ìdálẹ̀? ṣe bọ́rọ̀ ọ̀ràn Yorùbá ni tó bá jókòó
tí ń ṣe fàájì rẹ̀ tí ń ṣe bísínẹ́sì rẹ̀ bí ṣe ń ṣe kọ̀mọ̀ sí tí ó lè. I'm coming with a very powerful program lórí ọ̀rọ̀ July 1st. Every July 1st will be celebrated. Kí Yorùbá wà liberated ní ọ̀la, July 1st yẹn is going to be a remarkable day. Tá à ní gbàgbé láíláí. Torí pé onírèfín bá kọ̀ tí òfin gbá má. Ẹ gbọ́, èyí tó ti fẹ́lẹ̀ ò ní parun. Bẹ́ẹ̀ni sáwọn ọmọ Adéyẹmọ bá kọ̀ tó bọ́ ta gbàgbàgbà lọ́la wípé òun ọjà fúnra Yorùbá mọ́, mo fi Ọlọ́run tó ní mímẹ búra ẹ lè mú rẹ́kọ̀dù ẹ̀. Bèlè tàṣe wípé kíni ọrùn sùlàparò kú sí lolóyè fọ̀rọ̀ Yorùbá ṣe pé kàkà kíkú má jẹ sèse ni àìsàwàdànù. Kò sẹ́ni tí ò tí ì bá Àdìsá sọ wípé kó gbé Yorùbá nation jùlẹ̀ torí bá méjì kọ́ ilẹ̀kùn tí ń bẹ lẹ́nu ọ̀nà lílàdìsá ilẹ̀kùn ti wá yìnrìn ó nìkan ló sì mọ ojú pọ̀nà téèyàn lè fi yanjú ọ̀rọ̀ ilẹ̀kùn yẹn. Ó ń láti ti fi sí ìdálẹ́hùn. Ààrẹ Gani ẹ̀yin ṣe wá lídìí campaign wípé ẹ fàdìsá ọmọ Adéyẹmọ lẹ̀, ẹ̀ṣẹ̀ wo ló ṣe orílẹ̀-èdè Nàìjíríà? Kárí yín wípé lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ń lọ sọ́dọ̀ ọba kìíní ọba kejì ẹ̀ ń káàkiri lórí ọ̀rọ̀ yìí. Ìran Yorùbá ọba kó bẹ́rẹ́ fún yín wọn àbá ṣe sàdánkátà kárí ọmọ ọkọ. Àmọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ààrẹ Gani Adams eléyìí ṣe pé bọ́yé èèyàn kórìíra èèyàn, kì í ṣe pé bọ́yé èèyàn ò nífẹ̀ẹ́ èèyàn, reality ni là ń sọ. Bí mo ṣe kéré mọ yìí wàláì rẹ́kọ́ọ̀dù tí mo nínú ìjà gbà fún òmìnira ìran Yorùbá ní ilẹ̀ lágbára o, ilẹ̀ lógun o, àmọ́ ń tójú mi rí ìtójú mi rí rí tí n bá bọ́ta tí n bá ń pariwo lórí ọ̀rọ̀ Àdìsá ọmọ Adéyẹmọ olóyè Sunday Igboho Òòṣà ẹnu mi gbà ni. Ọ̀pọ̀ ẹlòmíì tí bá ń pariwo lónìí ó dùn adé ni wọ́n. Ó dùn adé. Ìgbà tá a wà ní ugbó Kìṣí tí Fúlàní dojú ìbọn kàdìsá witnesses pọ̀. The then captain of the Operation Burst of Operation Burst Oyo State, they are living witness. General to lead the army in Kwara State, he is also a living witness to what I'm saying. Omi mu Àdìsá ọmọ Adéyẹmọ débí lórí ọ̀rọ̀ Yorùbá. Fúlàní dojú ìbọn kàdìsá ó gbàgbọ́ lọ́wọ́ Fúlàní. Kòkòrò kọ́lọ̀ bá ń fọ̀rún kẹ̀. Àjọ wà ń bẹ̀ ní mọ̀nà. Àtàwọn èèyàn tó pọ̀ tí ń fẹ́ dákọ́. Ìlàjọ volunteer láti jà fúnra Yorùbá. Ìṣubú Àdògán àtàfà àfàtàì tí ẹ bá bẹnu ilé wọn ò ní ṣubú lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ni.
lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ni Ààrẹ Gani Adams kí lẹ ti fi make a contribution síjọ́ ní ìran Yorùbá. Yorùbá wá di ẹni tí òró ń jẹjẹ mọ́. Àwọn Fúlàní ti kó oúnjẹ ńlẹ̀. À ń pariwo ńgbà náà lọ́hùn. Kò sẹ́ni tó gbọ́ ìpè wa. Bá a ṣe pariwo tó iṣẹ́ àgbẹ̀ ń ṣẹlẹ̀ wa. Ẹni òṣìṣẹ́ ó jalè. Àwọn Fúlàní Haúsá lórí jẹ́ńkòròdò wọ́n ń kó tòmátò wọ́n ń kálùbọ́sà wá wọ́n bá gbàgbà àgádágodo wọ́n ti pa wọn kó nǹkan kan wá mọ́ ìyà bá bẹ̀rẹ̀ sí ní jẹ wá. Kò sí èèyàn tó lè fi 4,000 naira tó lè fi sí ọbẹ̀ mọ́. Bọ́ọ̀rọ̀ ata tí mọ̀lẹ́bí èèyàn márùn-ún ọ̀jẹ̀ ní ìsìn ọmọ rà ata 4,000 dákun sóò ní rẹ̀ jà ò ní rewé bẹ́ẹ̀. Ẹ dá wa lóhùn. Ariwo ìbòsí tádìsá ọmọ Adéyẹmọ ń ké náà ni pé kí ìyá má jẹ̀ràn Yorùbá. Káwá ní Ààrẹ Gani Adams tẹ́ ẹ bá kó lóyè Sunday Igboho Òòṣà lọ́wọ́ nígbà yẹn ni abẹ́ẹ̀ ti gbàgbé ni ilé yín là ń bọ̀. Ilé yín ó là ń bọ̀ ní ọjọ́ tí àwọn DSS kọ́kọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kọ́kọ́ kọlu olóyè Sunday Igboho ní kété tá a dé gúrú. Ọ̀dọ̀ yín là ń bọ̀ náà ṣe é mọ̀ pa àṣìwá náà. Àdìsá ọmọ Adéyẹmọ bá yín sọ̀rọ̀. Ibẹ̀ mo ti kọ́kọ́ rò wípé ààrẹ ẹ juwọ́ ju sẹ́lẹ̀ wípé ibi ìran Yorùbá bá lọ. Nobody is against you. Torí ọ̀pọ̀ ọ̀rọ̀ tá a máa ń sọ òkè ń rí yé àwọn èèyàn. No, kò sẹ́ni tó tako Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ jọ̀ọ́ ṣé mo fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni? Olóyè Sunday Igboho Òòṣà fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni? Àmọ́ ń tà ń sọ ni wípé ẹ jẹ́ á ṣe bó ṣe tọ́ àti bó ti yẹ. Ìyà ò gbọ́dọ̀ máa jẹ̀ràn Yorùbá. Káàrí Ọ̀nà Kakanfò ó sì máa tẹ̀ pákí. Irú ọ̀pá wo wá nù? Ọ̀pá kí là á pè é? Ọ̀pá ẹlẹ́sìn rìn. Àbọ̀pá kíni? On the case of Olóyè Sunday Igboho, that is the update. You have a case to answer. A serious one. Serious case to answer. Ẹ má gbàgbé defamation of character and character assassination on the person of Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Olóyè Sunday Igboho has paid the dues. Yes. He has paid the dues. Ẹ lọ ọ̀dọ̀ babaláwo, ẹ lọ ọ̀dọ̀ oníṣègùn, ẹ lọ ọ̀dọ̀ àfáà, ẹ lọ ọ̀dọ̀ pásítọ̀. Ẹlòmíì gan fọ̀rọ̀ Igboho ṣe testimony. Wọ́n fọ̀rọ̀ Igboho ṣe sermon. Ẹ jẹ́ n wò bóyá màá rí fídíò yìí. Ẹ jẹ́ n wò. Ẹ jẹ́ n wò. Mo fẹ́ wò bóyá màá rí. Ẹ jẹ́ n wò bóyá màá rí. Tí pásítọ̀ Tibetan
ẹ̀gbọ́n tí bàbá yìí sọ sámánù ọ̀rọ̀ yín náà fi ń ṣe sámánù ẹjọ́ yé padà ẹjẹ́ wọn máa sọ̀rọ̀ tí yín náà sí rè ìgbà kan tá a bá sọ̀rọ̀ fọ́pọ̀ èèyàn tí ò bá mọ̀ sometimes 2019 ìní olóyè Sunday Igboho ṣàbẹ̀rẹ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Foundation tó a bẹ̀rẹ̀ sí ní ra fọ́ọ̀mù WAEC NECO táǹkó oúnjẹ wọnú ìgbèríko fáwọn èèyàn. ibẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kọ sórí Àdìsá ọmọ Adéyẹmọ sí dáadáa. aláàánú mẹ̀kúnnù ní onígbà kan ní àwo kan ní èmi gẹ́gẹ́ fúnra mi mo mọyé èèyàn tí mo ti lọ mú bólóyè Sunday Igboho tán sì ti tara Àdìsá tán ti rẹ́rìn. bá mi máa gbọ́rọ̀ tí mo fẹ́ sọ ìdẹ́wọ́sẹ̀dé ọkùnrin kan ní sáìdì Gbékúba Lápáta ilé tuntun side Lápáta lọ́nà náírà yẹn lágbà wọlé ó ń sọ pipe ó ń sọ mask òun àti kejì ẹ̀ wọ́n ń sọ mask ìjọ tí wọ́n wá sí duty ìkànnì àwọn ọ̀gá wọn ọwọ́ gbé lára àwọn bátìrì ńlá tí wọ́n fi ń pàwọ́ akíní wọn yẹn ó gbé méjì lọ. To their greatest surprise àwọn ọ̀gá yìí náà ló tún wá parọ́ mọ́ wọn pọ́n lọ́n gbé àfáà yẹn dẹ̀ní. ìjọ tí wọ́n gbé yẹn inú ìyàwó ẹ̀ ló bímọ. Astaghfirullah Ọlọ́run dáríjì mi. ìyàwó ẹ̀ ti bímọ ní bíi ìjẹrin sẹ́yìn ó kù bí ijọ́ mẹ́ta sísúná ọmọ ń làwọn ọlọ́pàá gbé sẹ́lẹ̀yẹlé nìbàdàn. gbígbé tá gbé kọ̀lẹ́bí kọ̀ lára kọ̀lẹ́ tí ó pè wọ́n sà ń ṣe wàhálà débi wípé àáfàá yóò lọ ṣe súná ọmọ wọn ṣe súná ọmọ lẹ́yìn rẹ̀ ni. èmi àti wọ́n sì jọ wà ní fisiniti kan náà ni àmọ́ ńgbà tí Ọlọ́run ò tí ì sọ wípé ìtúsílẹ̀ wọn tó wọn àtètè bẹ́ mi sọ̀rọ̀. ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ sí sorry wọ́n sàpadà conclude sórí wípé lẹ́yìn bí ọ̀sẹ̀ káàbọ̀ sí à ń lò ní cell wọ́n sàpadà sọ wípé wọ́n ra àwọn irinṣẹ́ yẹn ni wọ́n ní irinṣẹ́ yẹn lọ bíi 1 million plus àfa aláàfà tó ẹgbẹ́ àti jẹun gẹ́gẹ́ dọwọ́ Ọlọ́run àfa ń bá sunkún wá bá mi ń dàjí ìjọ kan àfa èmi náà ò lágbára ẹ because ìtọ́jẹ́ wọn sunkún wá ni wípé àwọn ọlọ́pàá ti ń disturb wọn wípé kán wá tán bá dà fi lè lọ láì rí owó kó lọ àwọn ọlọ́pàá ó dìtẹ̀ wọn. kábíyèsí rèé Ọlọ́run nígbà tó wá sọ fún mi bá ní kò sí ṣíṣe kò sáà ṣe èmi náà lọ ọ̀dọ̀ ẹni tí mo mọ̀ ní olùgbèjà mẹ̀kúnnù àáfàá yẹn bá ní ta ni mo lólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àáfàá ń bá bú ẹkún pé mo fẹ́ bá tó ń jẹ́nu ọ̀dọ̀ Ìgbòho bó wọ́n lè yàn èdè bẹ́ẹ̀ wọ́n nígbà kan ni wọ́n láwo kan ni mo láàfáà ẹ ká lọ mọ̀nàkà yìí á dé bẹ́ẹ̀ ẹbí mi mo ní ẹ ká lọ. mo kí fóònù mọ́lẹ̀ mo pàdé sáwọn ọmọ Adéyẹmọ tí báyìí ti pè wọ́n báyìí
kò sí ní tán lè máa ṣe ká má sí Nàìjíríà wọ́n sọ nípa wọn ò sí Nàìjíríà pọ̀ wọ́n máa rán mi ní iṣẹ́ yẹn pé lọ jẹ́ṣẹ́ yìí á dẹ̀ yanjú. bá a ṣe dọ́dọ̀ olóyè ní nǹkan bíi aago 10 àárọ̀ ọjọ́ tí àwọn ọlọ́pàá ó kọ̀la ọjọ́ tí àwọn ọlọ́pàá ní kí àáfàá gbọ́lọ̀ report sí police station. dọ́dọ̀ Àdìsá bá àáfàá àti ẹ̀sìn kọ́kọ́ rádìsá ọ̀dọ̀ balẹ̀ gbanáṣán olóyè bá gbé dìde bí afẹ́ má dọ̀bálẹ̀ fún mi ẹ má dọ̀bálẹ̀ àáfàá ní ẹ má dọ̀bálẹ̀ wọ́n kẹjú ń rò. olóyè wá rí wípé wọ́n fẹ́ yan àáfàá yìí jẹ rèé. olóyè wá ń bi àáfàá léèrè pé ìwọ àáfàá ǹjẹ́ ọ̀gá tẹ́ lóun ló yọ kínní ǹjẹ́ wọ́n dìtẹ́ẹ̀nì ẹ̀ wọ́n ní wọ́n dìtẹ́ẹ̀nì ẹ̀ ṣé wọ́n mú wọ́n ní wọn ò mú olóyè ní irọ́ o kò ní rí bẹ́ẹ̀ o ọ̀dà Démọ́lá Múnísà ó tẹ̀lé àáfàá yìí lọ lọ́la lọ́sẹ̀lẹ̀yẹlé sọ pé èmi Àdìsá ọmọ Adéyẹmọ mo ní pé bó lọ̀rọ̀ ṣe jẹ́ mo kọ́ rò pé báà mi sí ọ́tẹ́ ẹ̀ mọ̀ràn mi ọlọ́mọ̀mọ̀jọ́ yolúwa rẹ̀ ní nǹkan ni àmẹ́ni bírán ní sẹ́là bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún bẹ́ẹ̀ náà lẹ̀rù ń ba àáfàá mo gbé àáfàá nú mọ́tò ó di ya Adélẹ́yẹlé báyà àáfàá yẹn ṣe yọ sínú tẹ́tẹ̀ lọ́nà ni yọ kíní kan yọ àgọ́tọ̀ ẹ̀ ń tà sẹ́mi ni ẹ̀yẹ ní sùúrù sẹ́ẹ̀lì kíní DPO yín ń kọ́ obìnrin DPO wọn DPO yín ń kọ́ wọ́n ní kò sí lékè IPO ń kọ́ IPO náà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò sọ ìmú ní ìwẹ́ olóyè Sunday Igboho ṣàlọ́rán ń wá báyìí kàṣà báyìí kàwòdì wọ́n ní tẹ́ ẹ bá fàáfàá yọ ọ̀sánwó kankan ẹ kọ́kọ́ ṣe kéne ẹ lọ rèé mú ọ̀gá wọn yẹn náà á wàá jọ jókòó ọlọ́pàá ìbá ní èmi sọ̀rọ̀ báyẹn kíní kan nìyẹn mo ní kí n bọ́ ta mo gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé kí n pe olóyè ìgbẹ́tọ̀ iná ọlọ́pàá máa ń sọ̀rọ̀ wọ́n máa ti fẹ́ ti àáfàá ìmọ́lẹ̀ wàláhì ìmọ̀gbọ́n sàìrín olóyè tó dún ni gẹ́gẹ́ fúnra wọn ti Déléyẹlé wọ́n ń sọ̀kalẹ̀ nínú mọ́tò báyìí CP ìgbà náà ó pàdé wọn lẹ́nu ní Ìgbòho kí ló wá kí ló wá nínú ìgbà kíníkan olóyè ní kí CP máa lọ sọ́fíìsì tiẹ̀ fún àfẹ́ yanjú ọ̀rọ̀ kan nù bíi ni sẹ́rí gbogbo ọlọ́pàá tó gbébọn dání ọwọ́ everybody wọ́n sì ń gbọ̀n Ìgbòho olóyè wọlé olóyè ní kílódé tàtíà olóyè sì sọ àáfàá yẹn wọ́n sì sọ di àbúrò wọn lójú ẹsẹ̀ lórí kílódé tí àbúrò mi mọ́lé wájú ṣe ní mi tó tún mú wọn Germany nínú tí bá ti ń Germany ṣe tó ẹni ìjọ yẹn mọ̀ wípé bí ọ̀gá bá fún ọmọ ṣẹ́ ní ọ̀dà tó bá di kíní ọmọ ọ̀gá òye náà máa ṣẹ́ lórí o àwọn tán ní DPO sí ń lé DPO bọ́ ta o ọba di ẹ̀bẹ̀ ọ̀dẹ̀bẹ̀ gidi lẹ́bàániláyé ẹ̀dílé rẹ̀ fundamental human right ẹ̀tọ́ ẹ̀ ti tẹ̀ lójúmọ́lẹ̀ ẹ̀dí ó ṣe némì ẹ̀ fún lówó némì o ẹ gbọ́ àwọn ọlọ́pàá padà wàá jẹ́wọ́ wípé ọ̀gá yẹn náà là ń padà rí pó ṣe é àmọ́ tó ní káwọn ó ṣe làwọn ń ṣe ọlọ́pàá fàáfàá lówó díẹ̀ o gbogbo chẹ́ǹjì bá àfáà àti kọ́kọ́ kó lo àfáà gbà padà ẹ̀wù tó lóye Sunday Igboho ṣá ṣe ń bẹ̀wọ̀n ọkọ̀ sórí àbí ọkọ̀ sórí sáàfáà yẹn lè gbàgbé olóyè Sunday Igboho ṣàláíláí àfáà yẹn náà máa ń gbọ́ mi báyìí always ni máa ń ṣàdúrà fàdìsá gbà tí ó dijọ́ kẹta àfáà kó mọ̀lẹ́bí ẹ̀ lẹ́yìn máa fẹ́ lọ dúpẹ́ wọ́n bá tó àbá abátó owó tó gbà lẹ́bá tó ra fruit wine lọ́ra bèbí mọ́sọ́ fáwọn láàfà ẹni ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìrètí ọpẹ́ Ọlọ́run ni ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ lè lọ́kẹ́ẹ̀kà kí apá ṣe àmọ́ pé tó wá múnú owó tí ò tí ì tó yín ìgbà tó débẹ̀ lọ dúpẹ́ tòótọ́ olóyè Sunday Igboho ṣá tó wá bùn àáfàá lówó sí ààrẹ Gani èèyàn kan là ń sọ̀tàn ẹ̀yẹn so ẹ jẹjẹ o
adájọ́ ti lẹ́ẹ̀jẹ́jọ́ o mo sọ yìí mo dúró ná tó dá sọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀ àmì èyí tí mo sọ yìí ọyẹ ó ti yé yín o èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà ọmọ Balógun Ọpẹ́ Àgbé ni mí yes wọn àgbé mi wá wò lẹ́ Ìbàdàn o wọn forí mi sọlẹ̀ ẹ̀bẹ̀ àwa la lè sùn àwẹ̀lé yes Àdìsá ọba dé ẹ mọ́ ò ní dààmú ò ní rí fìtínà ò ní mọ sàárè ọmọ gbogbo wàhálà rẹ fìtínà rẹ ìdààmú rẹ lórí ìran Yorùbá yóò wá sí ìmúṣẹ ọ wá jèrè ó fèrè mú jẹ̀kọ gbogbo ọmọ Yorùbá tí ń wò mí pátápátá ẹ bá ń ṣá ètò yìí ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní faragbàwẹ̀ ẹ ní lálàá òsè àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayélé lọ́wọ́ mo kí Professor Banji Akíntóyè mo wá kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní diaspora àtẹni tí ń bẹ nílé ìdààmú ó kéré ó tóbi àní òní dé bá yín sẹ àrínilóde àbèrè àrínilóde àbèrè àrínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá ọmọ Omíyalé lèmi jẹ́ o ẹ wò ó dìgbà màá máa sọ̀rọ̀ nípa July 1st àti ọ̀nà tá a lè gbà láti ké gbàjarì kí ẹ bá wa gbé òkú Àdògán sílẹ̀ ó ti pé ọdún 3 gbáko ẹ dákun ẹ̀yin ọmọ Yorùbá ó dọwọ́ yín o adìẹ yìí kú ká dẹ́yìn ẹ̀nù ẹjẹ́ àmọ̀ bá ṣe gbòkú Àdògán àtàfà Fatai ó dàbọ̀.